Gbenro. Mo ti jẹ ààrẹ akọ́mọlédè rí lọ́dún 2009 sí 2013. Mo sì ní ààrẹ akọ́mọlédè ilẹ̀ Ìbàdàn lónìí. Ọjọ́ èdè abínibí ní àgbáyé, ayẹyẹ rẹ̀ la wá ṣe níbí. A sì fẹ́ fi àwọn akọ́mọlédè ìpínlẹ̀ wọn lọ́lẹ̀. Nítorí àwọn èèyàn wa tí wọ́n wò wá nílé, ọ̀pọ̀lọpọ̀ ní èdè abínibí tá à ń sọ̀rọ̀ rẹ̀ ìbọn tí ò ti ẹ̀yẹ pé à ń ṣe àyájọ́ rẹ̀. Ìjẹ́ láàárín ìṣẹ́jú àyá mẹ́wàá, wọ́n wá sábà ní ìwárà èdè abínibí tó jẹ́ tó yẹ kí wọ́n ṣe nínú ọjọ́ òní fi gbogbo àwọn tí ó fi èdè Yorùbá tí wọ́n fi ṣiṣẹ́. Ṣé rí kọ́lọ̀ wọn bá wa ṣe bí a ṣe wí ọ̀pọ̀ àwọn èèyàn wa ní ọ̀pọ̀ kan wọn ò mọ̀ pé èdè wa yìí ló lè jẹ́ kí a gbó òkè àgbà. Tí mò ń sọ nípa òkè àgbà dídùn ni pé nígbà tí èdè wa tó bá jẹ́ pé àdó láti fi kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́, àdó láàrin ọjà tó ní nísìnyí báyìí bẹ́ẹ̀ bá dé ọ̀pọ̀lọpọ̀ ọjà wetin we wan buy customer kò sọ tí wọ́n kò sọ nìyẹn. Bóyá irú eléyìí tá à ń ṣe yìí tó bá jẹ́ pé ìlú mọ̀ ká ní tí èèyàn ń rí ni tó yẹ ṣẹlẹ̀ gan ni pé ká fọn rere rẹ̀ níbi tá a bá ti ń ṣe ká máa yí mú sẹ́mọ̀ ká máa kọrin Yorùbá ayẹyẹ èdè abínibí là ń ṣe o sẹ́mọ̀ pé ìyẹn ò ní ìtumọ̀ díẹ̀ sára ìlú èyí tá a ṣe yìí àwa ara wa ni ó ń ṣe. Ọ̀rọ̀ lẹ́tí náà ló ń lẹ́nu. Tí wọ́n fẹ́ jẹ́ ààrẹ ìpínlẹ̀ àkọọ́lẹ̀ ilẹ̀ Ìbàdàn, ẹ̀yin ènìyàn wa, ẹ jẹ́ ká máa sọ èdè wa dáadáa. Níbi pé ohun tí a bá ṣe tí a bá fi wọ̀ inú rẹ̀ mọ́ ọ̀rọ̀ àṣẹ púpọ̀, àṣẹ ní ṣàmúlò.